Africa Content TV. Ìbáwọ̀ òkè wá ìdè máa gún wọn fújì o. Mo lè máa gbogbo wọn ní mẹ́tọ̀. Wọ́n fọ́ láwọn tọrọ bàbá oníyẹ̀sù wọn lọ láti wọn. Ìyá àti pàṣẹ ti jẹ́. Àbí àti kéwà ti jẹ́ nínú fújì. Ẹ ń bá lè mú mọ́ra kó yọjú ní. Bí ẹ bá ní kéwà kí bàbá yìí kó sọ̀rọ̀. Bàbá oníyẹ̀sù wọn máa mọ́ mi lójú ni. Wọ́n lọ sílé wá sí orin ìgbẹ́ ìdánwò. Wọ́n lọ sílé kéwà nídọ́kọ̀ ọ̀hún. Wọ́n lọ sílé Máyégún ní 2017 tí n fẹ́ sílé Olúyọ̀lé estate. Wọ́n ti close. Ìgbà tí dátà òkè wá ìdí adé, ó sọ fún mi, onítáyé, how old are you? Yes. Mo wà ní ọmọ 42 years. Ìgbà tá sílẹ̀ Olúyọ̀lé bá ṣe dáì. Àìdé àṣìwò sá fún ìdíjà. Gbé wá bámú mi lójú. Onítáyé kọ́ ń sí ìkórè. Ó ní wọn lọ ṣe lẹ́yìn. Ìwọ lọ ṣe ìtàn. Ó ní ayé òun ti dá nínú fújì. Ìgbà táwọn wá bí tiẹ̀ bá ń so dáì. Wọ́n fẹ́ sọ̀rọ̀ débẹ̀ o. Wọ́n ló wá pẹ́lú láì. Ó ní àtìmọ́ jáde fújì. Àwọn ọmọdé ọmọ wọn ò gbọdọ̀ jẹ́. Àyìndé wá sí òun ló sọ fún mi nìkan. Onítáyé pọ́ǹsì ó kórìíre. Ìgbà tí ń lọ pápá sí Àlàbí ní Pasuma. Pàṣẹ orílẹ̀ yìí. Ó ní sórí iná ní kọ́rẹ́sì. Sórí iná ló gbọdọ̀ mi kọ́ lẹ́yìn. Mo ní túmọ̀ ọ̀gá. Ó lè yà lẹ́nu mọ́ni. Ìwọ náà. Ó máa kẹ́yìn ìtọ́jú bẹ́ẹ̀ lọ ló sọ fún mi àkọ́dé nítọ́ ọ̀rẹ́ sí. Ó ní mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Àyìndé ṣe ṣàdúrà. Alábí tó ṣàdúrà. Èmi kan ṣàdúrà fún ẹ̀ sọ̀rọ̀ ẹ̀yìn ọmọ. Tímọ́tímọ́ làwà mọ́ra wa, ọjọ́ wa ti pẹ́ nígbẹ́. Ló bá o. Tímọ́tímọ́ làwà mọ́ra wa, ọjọ́ wa ti pẹ́ nígbẹ́. Wọ́n ìfọ̀ ṣùgbọ́n sáyìn ní ìjà ẹ̀. Ìyẹn ló jẹ́ kí n máa respect Òṣùpá. Wọ́n ìfọ̀ ṣùgbọ́n sáyìn ní ìṣàgbọ̀ oníjà. Ìyẹn ló jẹ́ kí n máa respect Kóredé. Wọ́n lọ bó ṣùgbọ́n ṣùgbọ́n sáyìn ní ìgbọ́n fẹ́ sílé. Àbí bó ṣe ta ko mẹ́rin ọ̀sán jẹ́rọ̀. Mo bá ní sáyìn ní ìyàbá orin. Onígbàsí ó pẹ̀lú. Ṣùgbọ́n mo máa wá. Bí bárẹ̀ ní tó ń ṣe iye, ebi àwọn àṣìlẹ̀. Mo lọ́la epo lẹ́tí ráṣọ. Ó ní mo rọ̀yàn láṣọ ní kọ́ máa rà á. Ó dẹ̀ tí wọ́n ṣọ.
ó tó wáyà mi lẹ́nu jù ó bá bá sórí ìṣèlú gan ó ní káyọ̀sì gbogbo ní ọgbà máa wá ó máa láti ní ọ̀ṣun máa wá aláyẹ sọ̀rọ̀ sókè rẹ̀ sọ́kòrí pẹ̀lú wá inú mi túmọ̀ ọ̀ṣun ní ẹ̀ka etí tún pọ̀ lẹ́nìyàn ọ̀ṣun bá mi ṣe àìní àpòrèdè ọ̀rẹ́ pàṣẹ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀. Wọ́n pọ̀jù bá sáìdì ìjà ẹ̀ àbí bí ìṣe oṣù karùn-ún gbàgbó. Wọ́n pọ̀ sáìdì oṣù bá jọ ẹ̀. Ìṣẹ̀lẹ̀ pé olólódé apò nìyẹn ìjà ẹ̀ mo ti ń ṣe tó alẹ́ mu. Ẹyin ká ń bọ̀ lẹ́yìn. Ṣọ́bọ̀ì gbogbo olówó ni okó mára o. O lè jẹ́ ọmọ kọ́rẹ́nsì. O lè jẹ́ ọmọ àbúyẹ́ ẹ̀sìn wùtá ẹ̀ o. Bí o bá dágbé màlẹ̀ ká bàbá ẹni. Bí o bá ń sílé rẹ̀ mọ́nà àdúrà dáwé gbàgbéjáde yìí yẹn. Tó bá ti ní máa sọ̀rọ̀ ìwọ̀nà bàbá àpòpá. Tó bá ti oṣù bá ọ̀hún gbàgbéjáde yìí yẹn. Ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó bá mọ̀ tó wọ́n ju ẹ̀ o. Mi ò kọ́ ẹ ṣe ẹ̀ o. Ó ní tí mo tún sábà ẹ̀ sínú kóòlì sí ọmọ. Ìgbà tó rẹ̀ ní àti Bàzó tó ṣe bí ọ̀rọ̀ o, wọ́n tó parí ọ̀rọ̀ yẹn. Ṣèṣe ẹ ṣe. Láyìn bó ṣe yàn mí láàyè yìí, mo sọ pé ìwọ lọmọ kọ́rẹ́nsì gbogbo wọn ti mọ̀ gbogbo ọlọ́dún kọ́rẹ́nsì ló ń kọ́. Mo lọ pẹ́ bóyá ó yí máa kiri etí tí ẹ mọ́mọ́ sí mọ́, aṣáájú máa lọ sókè lọ. Ọlọ́run á pé tó bẹ̀rẹ̀ mọ́mọ́. Gbogbo tí máa rè sí ẹ̀ tó máa ń ra jẹ́ bí ẹni ọmọ. Wọ́n fọ́ lóbì, ṣé ọbọ̀ ìwọ̀n fún ẹ láṣọ. Gọ́gìs lọ́lá fún ẹ̀hún yẹn, ó dẹ̀ jọra wọn. Ó dà pé fẹ́ǹsì ológo ni o. Wọ́n máa ń pè ọ́ lólógo bàbá oníyẹ sí fún ara wọn ní ológo. Ṣọ́bọ̀ wọn yàtọ̀ sáwọn yàmàyàmà, àwọn gàrí ẹ̀wà, àwọn lèdè ológo, àwọn ìlànà. Àwọn pẹ̀sìánù ṣọ́ lórí. Mo yàtọ̀ sáwọn aṣòṣì máa bọ̀, àwọn pẹ̀sìpẹ̀sì, àwọn làkàtìà, àwọn ìrànù, àwọn gbẹ̀gìrì gbọ̀ngàn, àwọn èèyàn lásán, àwọn ọ̀lẹ lórí ògo. Gbogbo lórí gbogbo ìwọ ọ̀ṣẹ́. Ó tán pẹ̀lú kọ́tà ó.
pẹ̀lú ọkọ. Bẹ́ẹ̀yàn bá jí, ó bá fọ́mọ ọdún mẹ́wàá, wọ́n bá ti gbọ́ fún ọdún, tó bá ti dá mọ ológo, àti kékeré lẹ́yìn tí mo ológo lọ́mọ. Ọmọ tó bá máa ń jà sámú kéékèèké ló ti ń gbé ẹnu jámù ọmọ ṣe ìjọ ọ̀rẹ́ sí ọmọdé. Mo ti kọ́ ọlọ́pàá yẹn tipẹ́tipẹ́ bíi 25 years ago. Ìgbà tí ń jẹ́ ọmọ lọ́kọ́ ọmọ ṣe ìjọ ọ̀rẹ́ sí ọmọdé. Àwọn tó ń jọjọ fún dọ́kítọ̀ mi ò smart. Àwọn tó ń jọjọ fún dọ́kítọ̀ mi ò tó ṣe àníní o. Ọ̀dọ̀ nípa ẹ̀dọ́ máa gbé mi wá sọ́mọ 29 years ago. Ó lára ẹ̀rọ táyé orin tó kọ́ ẹ. Ṣọmọ tí wọ́n ẹ̀. Ó tẹ̀lé ogo. Ó wá ní kí ló ṣe. Ó tó ṣe náà ní kú ológo. Ṣẹ́gun àwọn ọgọ́ ni àgọ́ aláṣẹ kékeré. Wọ́n náà pariwo kí tọ́ba bínú ẹ̀ ó máa gba bẹ́ẹ̀ ni ìmọ̀bí wọn wọn. Nítorí wo ni gbọ́ngàn nígbà ẹ̀ o, odò àyèmí ìṣòro sí. Kí ni mo ṣe dábí ìgbà ẹ̀mọ́ mi o? Èmi ni mo ṣe dábí ìgbà ẹ̀mọ́ mi. Kí ni mo ṣe dábí ìgbà ẹ̀mọ́ mi o? Mo ní èmi ni mo ṣe dábí ìgbà ẹ̀mọ́ mi. Kọ́rẹ́nsì kí wá ní mo ṣe fẹ́rù àyàjà. Kí wá ní mo ṣe kí wá ní mo ṣe fẹ́rù àṣàṣà. Kí wá ní mo ṣe fẹ́rù àṣàṣà. Kí wá ní mo ṣe káyọ̀ kí wá ní mo ṣe. Kí wá ní mo ṣe fẹ́rù àṣàṣà. Kí wá ní mo ṣe fẹ́rù àṣàṣà. Kúrúmọ̀ wo pé kó àwọn ìwọ̀n bá náà pé wọ́n bá náà. Kí wá ní mo ṣe mẹ́rin àyàyà? Kí ni mo ṣe? Kí wá ní mo ṣe? Kí ni mo ṣe? Dábì pẹ̀pọ̀ mi o. Èmi ni mo ṣe dábì pẹ̀pọ̀ mi. Kí ni mo ṣe? Dábì pẹ̀pọ̀ mi o. Èmi ni mo ṣe dábì pẹ̀pọ̀ mi. Báyọ̀ tí wọ́n ní mo ṣe lẹ́rù. Wọ́n ní mo ṣe. Wọ́n ní mo ṣe. Ẹ̀bọ̀ wọ́n ní mo ṣe. Kúrúmọ̀ wo pé kó àgbọn ìwọ̀n gbádùn pé wọ́n. Orí ọba máa ṣe bọ́ba o. Àwa pé nínú olórin kan. Ọlọ́run ló fi fún wa èèyàn pé tẹnubọ́. Bẹ́ẹ̀ bá pè wá. Ìbàdàn pé wá ní Sambo ikọ́ ọmọdédé. Àdàgbàdà bolẹ̀. A ṣe bí bàbá láyé. A lè kọrin pọ̀ fún ọba ẹ̀sìn. A ṣe ìjọ ẹ̀ kò pọ̀jù o. Àwọn tá a ṣe é fún gómìnà. Tí o kì í ṣe olóòrùn ìgbọ́ta. Ẹlọ́bí Jápọ́t olú ọmọ ó náà fún mi níjọ́ ẹ̀. Tí o kì í ṣe eléré system kan bá ẹ̀sùn. Gbogbo ọ̀nà ẹlẹ́dà mi dá. Orin tí bá palẹ̀ ní ọ. Gómìnà ń gbé sí èyí o. Ó ń pè ní Ayédátiwá. Ìgbà tó dìbò APC PDP. Ìyẹn lọ́dún tó máa jẹ́ àárín àwọn PDP ní lọ́kọrin fún ìyẹn l'Ondo State. Ìgbà tó ń sọ mi tí APC wọlé ọ́. Ilé mi mọ wà tọ́pẹ́ mi. Olórin PDP máa bọ̀.
wá ṣeré bá APC lóńdó bí májàdú Yẹ́sùfù lọ́wọ́ Facebook o máa ní pọ́rẹ́sì àti gómìnà Ayédatiwa àwọn tó